ẹ fura o, POS làwọn adigunjalè ń gbé káwọn èèyàn mọ́lé gbowó lọ́wọ́ wọn. Ìdigunjalè ti bá ọ̀nà míì yọ nìbàdàn báyìí pẹ̀lú bí àwọn adigunjalè ṣe ń ká àwọn èèyàn mọ́lé pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé POS ìyẹn point of sale machine tí wọn yóò sì fipá mú ẹni tí wọ́n bá lálejò láti kí káàdì ATM rẹ̀ bọ́ tí yóò sì tún tẹ nọ́mbà àṣírí rẹ̀ sí ṣe lójú iná kọ́ ni ewùrà ń hurun ni yóò bá máa yọ owó nínú àkáǹtì wọn ní báǹkì. Ládùúgbò ọlọ́mọ àti àdúgbò ẹlẹ́ṣin lágbègbè apẹtẹ nìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ níṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé nígbà tí àwọn eruùkù ṣígun wọbẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé òpin ọ̀sẹ̀ tá a lò kọjá yìí. Ọ̀gànjọ́ òru ni wọ́n débẹ̀ tí wọ́n ń wọ inú ilé tọ̀ àwọn olùgbé àdúgbò náà lọ tí wọ́n sì ń fipá kó owó inú àkáǹtì àwọn ẹni ẹlẹ́ni kó tó di pé wọ́n tún kó wọn ní dúkìá bíi fóònù, góòlù àtàwọn nǹkan míì lọ. Bàbá kan tó ń jẹ́ Dọ̀tun Adéfisóyè àti ìdílé rẹ̀ la gbọ́ pé wọ́n fara gbájù nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìdí ni pé bí wọ́n ṣe jà wọ́n lólè dúkìá ni wọ́n fipá kó gbogbo owó inú àkáǹtì òun àti ìyàwó ẹ̀ níṣojú àwọn ọmọ wọn níbẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó ńlá méjì tí wọ́n ń pè ní iPhone 11 Pro Max àti iPhone XS Max wà lára nǹkan tí wọ́n jí kó nínú ilé náà. Olùgbé àdúgbò ọ̀hún kan tí kò dárúkọ ara rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé méjì làwọn adigunjalè yẹn ní nǹkan bíi aago kan òru ọjọ́ sátidé ni wọ́n ṣígun wá sí àdúgbò wa tí wọ́n sì jí nǹkan àwọn èèyàn kó pẹ̀lú owó tó wà nínú àkáǹtì wọn. A ti fi ìṣẹ̀lẹ̀ yẹn tó àwọn agbófinró létí ní tẹ̀sán ọlọ́pàá tó wà ládùúgbò àpẹtẹ nìbàdàn wọ́n sì ti ní àwọn máa bẹ̀rẹ̀ ìwádìí gidi lórí ẹ̀. Ní báyìí inú ìbẹ̀rùbojo làwọn èèyàn agbègbè yìí wà àtàwọn agbègbè míì pẹ̀lú látàrí ọwọ́ tuntun táwọn adigunjalè yìí wọ̀n. Kò sẹ́ni tó lè fẹ̀dọ̀ lérí òróǹro wọ́n sì ń ké gbàjarè síjọba àtàwọn agbófinró láti ràn wọ́n lọ́wọ́ lórí ìpèsè ààbò tó péye. Ọláwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.